lọ́jọ́ kejìdínlógún oṣù kejìlá ọdún 1996. ẹ gbọ́ mi dáadáa o, lọ́jọ́ kejìdínlógún oṣù kejìlá ọdún 1996, èyí the 18th of December 1996, ìlàríwó ńlá ló máa sọ ní Nàìjíríà nígbà táwọn agbẹnipa tí wọ́n ká gbajúmọ̀ amòfin àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní amòfin Olúọ̀nàgúrúwà mọ́lé tí wọ́n sì pa ọmọ ẹ̀ tó fẹ́ràn púpọ̀, ìyẹn amòfin Tóyìn Ọ̀nàgúrúwà ní ìpakúpa. lọ́jọ́ tá à ń wí yìí, níbo lẹ́yìn wà? níbo lẹ́yìn gbé? ọmọ ọdún mélòó lẹ́yìn tàbẹ́yìn ò tí ì dáyé nígbà náà ni? ògbóǹtarìgì agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní amòfin Olúọ̀nàgúrúwà. bí wọ́n bá sì ń sọ àwọn agbẹjọ́rò tó lórúkọ nínú ìtàn orílẹ̀-èdè yìí àti ilẹ̀ Yorùbá, òkè téńté lórúkọ ẹ̀ yóò wà o. kódà Ṣàwáwù àti ọ̀rẹ́ mọ́ tímọ́tímọ́ lòun àti gbajúmọ̀ agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní amòfin Gani Fáwẹ́hìn, táwọn méjèèjì ti jọ di olóògbé nítorí àwọn méjèèjì wọ́n jọ fi mú àwọn ìjọba ológun fọ́n fèrè ni. bẹ́ẹ̀ làwọn yẹn náà wọ́n jù wọ́n sátìmọ́lé dánwò. ṣáà ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 1993 ẹni Ọ̀nàgúrúwà ló di ẹni yẹpẹrẹ lójú àpò àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹgbẹ́ àtàwọn ọmọ Nàìjíríà, kódà tó fòpin sí ọ̀rẹ́ òun àti Gani Fáwẹ́hìn nígbà tó gbà láti ṣiṣẹ́ nínú ìjọba ọ̀gágun Sani Abacha tó ń fẹ̀tọ́ àwọn èèyàn dùn wọ́n tó tún pààyàn nípakúpa, tó sì jẹ́ pé Ọ̀nàgúrúwà ó ní Abacha fi ṣe mínísítà ọ̀rọ̀ ìdájọ́ lórílẹ̀‐èdè yìí, ìyẹn agbẹjọ́rò ìjọba Abacha. ọ̀rọ̀ yìí kò di ariwo ńlá tó sì jẹ́ kàyéfì fún ọ̀pọ̀ èèyàn pé pẹ̀lú bí Ọ̀nàgúrúwà bó ṣe máa ń tako ìjọba ológun tó, ó tún lè ṣiṣẹ́ lábẹ́ èèyàn bíi Abacha. lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni Ọ̀nàgúrúwà ló fi àtẹ̀jáde síta lọ́dún náà pé òun kò ní dalẹ̀ tàbí yípadà, tóun yóò sì máa yẹ Abacha lọ́wọ́ wò tó bá ti fẹ́ máa tàsé àgẹ̀rẹ̀. nígbà tó dóṣù kẹwàá ọdún 1994 ni Ọ̀nàgúrúwà mú ìlérí ẹ̀ṣẹ̀ tó jẹ́wọ́ akíkanjú agbẹjọ́rò tó jẹ́, pẹ̀lú bí Abacha bó ṣe gbé òfin mẹ́jọ kan tó burú tí ó tó fi ẹ̀tọ́ àwọn ọmọ Nàìjíríà dùn wọ́n jáde, ṣùgbọ́n tí Ọ̀nàgúrúwà tó pe ìpàdé oníròyìn tó sì tako òfin náà tó lòun ò lọ́wọ́ sí i. ọ̀rọ̀ yìí bí Abacha nínú, ó tutọ́ sókè, ó fojú gbà á, ó wò pé báwo ni mínísítà bí òun yóò ṣe lórí láyà láti tako òun níta gbangba àti níwájú àwọn oníròyìn. báyìí ni Abacha àti Ọ̀nàgúrúwà dọ̀tá tí ìjà ńlá bẹ̀rẹ̀ láàrin wọn, tó sì padà gba iṣẹ́ lọ́wọ́ Ọ̀nàgúrúwà lọ́jọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 1994. látìgbà náà ni Abacha àti Ọ̀nàgúrúwà iná ti dọ̀tá ńlá tí wọ́n sì ń lépa Ọ̀nàgúrúwà kiri. nígbà tó wá di ọjọ́ kejìdínlógún oṣù kejìlá ọdún 1996, èyí wọn di 18th of December 1996, lásìkò tí Abacha tó ń pa àwọn tó ń da ìjọba ẹ̀ láàmú, ẹni àwọn agbanipa ni wọ́n máa ya wọlé Ọ̀nàgúrúwà tó wà lágbègbè Yaba ní ìpínlẹ̀ Èkó. níṣe ni wọ́n fagídí gbé ọmọ ẹ̀ tó jẹ́ amòfin bíi tiẹ̀, kódà tó tún ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí, ìyẹn amòfin Tóyìn Ọ̀nàgúrúwà jáde tí wọ́n sì fipá pa síwájú ilé bàbá ẹ̀. ariwo kékeré kọ́ ló jáde lórílẹ̀-èdè yìí lọ́jọ́ náà, bẹ́ẹ̀ nínú ọ̀pọ̀ àwọn èèyàn bàjẹ́ nítorí orí Tóyìn pé púpọ̀ ó jọba bẹ́ẹ̀ làwọn èèyàn ti rò pé òun gan ni bàbá ẹ̀ fẹ́ fi rọ́pò ara ẹ̀ lọ́jọ́ alẹ́. àwọn èèyàn kò lérò méjì ju pé Abacha ló pa Tóyìn lọ láti fi gbẹ̀san lára bàbá ẹ̀. lọ́dún 2000 níwájú ìgbìmọ̀ òkúta panel tíjọba gbé kalẹ̀ láti ṣe ìwádìí àwọn àṣemáṣe àti ìpakúpa tíjọba Abacha tó pa àwọn èèyàn, ìní Ọ̀nàgúrúwà ló ti jẹ́rìí pé àwọn agbanipa Abacha méjì ní èèyàn Barnabas Sheila tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sergeant Roger àti Franco Meka ni ló wá pa ọmọ òun. ó tún fi kún pé ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè nígbà náà Ibrahim Kọ́másì ó mọ̀ nípa ikú ọmọ òun. bẹ́ẹ̀ ló ní mọ́tò Mercedes funfun sójà kan Láìdé Láòyè, bẹ́ẹ̀ ló ní mọ́tò Mercedes funfun sójà kan tó ń jẹ́ Láìdé Láòyè tí nọ́mbà ẹ̀ jẹ́ BB 844 SMK ni wọ́n gbé wá láti fi wá pa Tóyìn ọmọ òun. ọdún 2017 ni Ọ̀nàgúrúwà inú fúnra ẹ̀ jáde láyé. ó ṣe pàtàkì láti jẹ́ káwọn ọmọ àsìkò yìí mọ̀ pé lásìjọ àsìkò tíjọba ológun gbógun ti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn bíi Gani Fáwẹ́hìn, Fẹ́mi Fálànà, bẹ́ẹ̀ Kọ́ránṣọ́ Kútì
Táíṣò Láàrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nàgúrúwà ò ní agbẹjọ́rò tí wọ́n gbà tó ń jà fún wọn. Ẹ má ṣe gbàgbé o, gbogbo ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ní abala àwọn ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì tó ti mì orílẹ̀-èdè Nàìjíríà títí sẹ́yìn ní ó ń jáde lórí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó wà lórí ẹ̀rọ ayélujára YouTube. Ẹ má tún gbàgbé o pé gbogbo ohun tí ẹ̀ ń bá pàdé yìí ní à ń gbé jáde ní ọ̀sọ̀ọ̀sẹ̀ nínú ìwé ìròyìn Yorùbá Tòótọ́ tó ń jáde ní gbogbo ọjọ́ Ajé, ìyẹn gbogbo ọjọ́ Monday ọ̀sọ̀ọ̀sẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí à ń tà ní irinwó náírà, ìyẹn 400 náírà. Ǹjẹ́ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a tún pàdé lágbára Olúwa, àrà la máa dá o, àní dáràn, ó dàbọ̀.